bàbá ga púpọ̀, bàbá ò ṣe fọwọ́rọ́, bàbá ẹni ò ṣe pààrọ̀, kí sọmọ nìkan ni ò ṣe pààrọ̀, màmá gan ò ṣe pààrọ̀. Wàhálà tí bàbá náà ṣe lórí rẹ̀ kọ́mọ kéré, kí ni ń ṣe ìyá rẹ̀ tí bàbá rẹ̀ ọba kópa mbẹ̀. Àsìkò tí ìyá ń gbin kìn ipò ń lóyún, ọkọ wa sùn kalẹ̀, só lè rọrùn sùn onírìsùn, ọkàn lè máa pretend pé jẹ́ kí n ṣe bí ìgbà tí mo sùn sódà tó náà fi dín gbígbin rẹ̀ kù. Sọ̀rọ̀ kébi tó ti ń pretend yẹn tíyàwó rẹ̀ bá bu ọ sọ pé ọ̀fẹ́ oorun báwo kíákíá lójú àwọn dàmí láàmú kọ́ tìǹtì ń dèmí láàmú kọ́. Ẹnìkan ó gbé ìyàwó rẹ̀ lọ láti bímọ, wọ́n sọ iye àsìkò tíyàwó yìí ti lò, ọmọ ṣe bí ìgbà tí ń bọ̀ kò ní wá, alámùmálẹ̀. Àwọn hospital náà sẹ́yìn kọ́ hospital mi ìkàlà wọn, àwọn lè pe house operation torí pé ọ̀páwó. Àwọn wa sọ fún wọn pé interest ni pé ẹ máa sin ìyàwó rẹ̀ lọlé kẹtùn wa, tó bá tún ti wò ó tó mọ̀ tí wà ẹtùn lọlé ẹtùn wa ó wá ló ti sùn. Wọ́n á ní kí ló ń lè ṣe, wọ́n á sọ fún pé ó lè ṣe báyìí 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 inshallah Allahu azza wa jalla ó lè kọ́ pé kọ́ ọmọ wa, ọmọ bá dé, ọmọ dé lẹ́yìn ìgbà tí ó ṣe nǹkan tí mo sọ fún yẹn. Subhanallah, ní ohun rẹ̀ máa ń jàmù ara wọn lórí fóònù. Kí ló dé? ó lóun ọmọ bóun ṣe dúpẹ́ ni. Allahu azza wa jalla dúpẹ́ fún. Àwọn bàbá ń ṣe wàhálà, wallahi àwọn bàbá ń ṣe wàhálà. Tọ́mọ bá ń gbọ́rọ̀ bàbá ń ṣe wàhálà. Báwo ni tọ́mọ bá yà pa létí ọ̀gbọ́rọ̀? Inú ẹ̀mí bàbá ni gbogbo ẹ̀ máa wà. Lóòótọ́ ìyá ṣe wàhálà tó fi bímọ o, bàbá ò lè ṣe, eléyìí muttafaqun alayhi, ká má wulẹ̀ tán ara wa jẹ. O lè lóyún, gbogbo ìtàn yà sí Facebook irọ́ ni o, tí wọ́n yọ ọkùnrin kan kó sekun bẹ́ẹ̀ ó lóyún ọmọ 3, sẹ́yìn pé gbogbo dírámà lélẹ́ yẹn, ọkùnrin yẹn lóyún. Walakin ẹ rí i pé àwọn obìnrin bí wọ́n ti ṣe wàhálà lóyún, tí wọ́n ṣe wàhálà bímọ wọn ò ṣe dọ́mọdá, wọn ò ṣe dọ́mọdá pé kí wọ́n bá yẹn tọ́. Torí pé tí ẹ bá dá ọmọ dá obìnrin, eléyìí tó pọ̀ nínú tí ó padà ṣẹlẹ̀ ó ní pé àwọn ọmọ gangan ìyá náà ò rí wọn yọ sá. Ọmọ kan ọgbọ́rọ̀ ọya yakuya, ó ti di kanajágbọ́mọ ìyá rẹ̀ lọ́wọ́, ó di kanajágbọ́mọ gbogbo èèyàn lọ́wọ́. Tọ́ àwọn èèyàn wá bá ìyá, ọmọ yìí tí ń fi ṣe bí ṣe ń ṣe yìí báyìí, sì ṣe pé ẹ̀yin nìkan lẹ dá wò ó, ẹ jẹ́ bàbá ọba yín wò nú ẹ̀. Ó ní àbí mo tiẹ̀ fẹ́ jẹ́ ọba wò ń bẹ ó ti kú. Ó dà ẹ fi ayọ̀ ẹ fi fọ́n fún gbà yín, ó ní bí ìgbà tẹ wà ń bẹ̀. Nítorí pé ọ̀gẹ̀dẹ̀ ń jẹrà, àwọn obìnrin ọ̀sọ̀ pé pípa ní ń pọ́n, nítorí pé obìnrin tiẹ̀ nínú èyí tó pọ̀ jù nínú wọn tó máa ń rí ma tá ń tọ́jú ọmọ, gíga tó máa ń ga ní máa ju àwọn lójú, kì í ṣẹ̀kọ́ ti ní. Àwọn ọkùnrin làwọn máa ń focus lórí quality not quantity. Torí ẹ̀ tóbìnrin bá ń re mọ́ tí bá ti ń ga tó wọn léjìká tí ń ga pé kíni ẹ bá máa nu ìwọ jáde sí wọn. Ọmọ tí ọkùnrin ó sọ pé bọ́ máa nu jáde sí wọn, ẹ mọ lẹ́fù tó ti dénú làákàyè. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí ẹ bá dá ọmọ dá obìnrin, ọjọ́ ọ̀kúnlẹ̀ àtòsùn 9 ló wọ́n máa rò ń jojúmọ́. Ṣùgbọ́n àwọn ọkùnrin ẹ rí i pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbọ́ntọ́ gan, gbogbo bó ṣe máa nǹkan ṣe tó ọ̀ya dàda ń díndín ká dúpẹ́ fún dáàdì rẹ lẹ́yìn Allah. Nítorí pé ó rí i pé ojú tí ọ̀pọ̀lọpọ̀ fi ń wo bàbá rẹ̀ ní ojú kíni, bàbá aláṣejù. Wàhálà bàbá ti pọ̀ jù, iná ló dìwọ̀ níwọ̀n náà di sharp ló di pé ẹni tó brilliant tí bàbá rẹ̀ náà bá ti dọ̀ dáàdì dìrín tó ń ṣe ká ọkàn gọ̀kalẹ̀ ni. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé wàhálà táwọn bàbá yìí náà ṣe kò kéré. Ó rí i pé tí bàbá rẹ̀ ọba ti kú, tí wọ́n ti wọ 40 tó ti wọ 50, orí ìbáwí náà ló tún wà. Bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ bàbá rẹ̀ ọmọ ẹ̀ ṣe báwọn. Bá mi I'm now 50 ọba 90 èmi bàbá ẹ̀. So ó sì rí i pé tó bá gbé nǹkan sọ yẹ wò, ó rí i pé làákà ìbẹ̀ǹbẹ̀. Ó ní tí dàgbà títì tí màmá rẹ̀ ó ti máa lu ẹ̀yìn fún ọ àbí wọ́n ọmọ bẹ́ẹ̀. Àwọn aláàjì wà lẹ́ẹ̀kan tá làwọn aláàjì náà. So àmọ́ bàbá ẹ̀ orí ìbáwí náà lọ́wọ́ àwọn gbogbo gbà, kí á lọ fẹ́ fi san bàbá yìí, kí ló fẹ́ fi san. Ọ̀rọ̀ bọ́ǹbìtà ọ̀rọ̀ mílíkì, àwọn àníṣe ìrà bọ́ǹbìtà fún yín lásìkò Ramadan, ìrà mílíkì pàákó bọ́ǹbìtà àti mílíkì rẹ. So wàhálà tóbi ṣe lórí ọmọ wàláhì kò kéré.
torí àwọn ṣe máa ń dákọ̀ bàbá màmá màmá bàbá torí tí wọ́n ṣe lórí wa àlè sàn